Praise the Lord, hallelujah. Mo kí gbogbo alààyè tí Olúwa jí sí ìmọ́lẹ̀ alààyè lónìí pé ẹ kú òwúrọ̀. Àdúrà ìṣẹ́jú 5 ojoojúmọ́. Òun la mú àkọlé àdúrà yìí ní Olúwa yóò gbé ọ ga. Ẹ jẹ́ ká lọ sínú ọ̀rọ̀ Ọlọ́run nínú ìwé Pétérù kínní, orí 5 ẹsẹ̀ 6 dé 7 rẹ̀. Ẹ gbọ́ bí ọ̀rọ̀ Ọlọ́run ti wí. Ó ní nítorí náà ẹ rẹ ara yín sílẹ̀ lábẹ́ ọwọ́ agbára Ọlọ́run kí òun kí ó lè gbé yín ga lé àkókò. Ẹ máa kó gbogbo àníyàn yín lé e nítorí òun ní í ṣe ìtọ́jú yín. Àwa ọmọ Ọlọ́run, ẹ jẹ́ ká rẹ ara wa sílẹ̀ kí Olúwa lè gbé wa ga. Bákan náà, ẹ jẹ́ ká kó gbogbo àníyàn wa lé Olúwa lọ́wọ́ nítorí pé òun nìkan ló ń tọ́jú wa o. Kò sí olùtọ́jú kan bí kò ṣe Kristi olùgbàlà, bí kò ṣe Ọlọ́run tó dá ọ̀run òun ayé. Torí náà àwa ọmọ Ọlọ́run, ẹ jẹ́ ká kó gbogbo àníyàn wa lé lọ́wọ́. Kò sóhun tí kò lè ṣe fún wa. Ó lè fún wa ní ayọ̀, ìdùnnú ọwọ́ rẹ̀ ló wà, ìgbéga ọwọ́ rẹ̀ ló wà, ìgbésókè ọwọ́ rẹ̀ ló wà. Torí náà gbogbo àníyàn rẹ kó lé Ọlọ́run lọ́wọ́. Ọlọ́run fẹ́ràn ẹ̀mí àtiwọ, ó sì lè ṣe ohun gbogbo fún wa. Ẹ jẹ́ ká jọ kọ orin yìí. Ọlọ́run mi o, ìyanu ni. Ọlọ́run mi o, ìyanu ni. Ǹjẹ́ o jẹ́ mọ̀ pé kò jẹ́ kó yan rẹ̀ kéré? Ǹjẹ́ o jẹ́ mọ̀ pé kò jẹ́ fọ̀rọ̀ ayé rẹ̀ ṣàwàdà o? Bó ti ń ṣe ìlànà bẹ́ẹ̀ ló ń ṣe lónìí. Ọlọ́run mi o, ìyanu ni. Ẹ kó gbogbo àníyàn yín lé e nítorí òun ni ó ń ṣe ìtọ́jú yín. Lórúkọ Jésù, bí a ti ń béèrè, Ọlọ́run yóò máa dá wa lóhùn. Ẹ jẹ́ kí a gbàdúrà. Ọlọ́run a yìn ọ́ fún ọwọ́ agbára rẹ, pàápàá láti mú wa jẹ́ alààyè ọkàn. Àwa dúpẹ́ lọ́wọ́ rẹ fún ìdásí àti ìdáàbòbò ẹ̀mí wa láti tún nípa nínú àdúrà ìṣẹ́jú 5 ti òwúrọ̀ yìí. Ọlọ́run gba ọpẹ́ wa, Olúwa gba ìyìn wa, torí pé ìwọ ló dára sí wa, ìwọ ló pa wá mọ́, ìwọ ni ó pè wá ní àyànfẹ́. Ọlọ́run tẹ́wọ́ gba ìyìn wa. Àsáàdì Olúwa, gbogbo ẹ̀ṣẹ̀ tó lè dènà àdúrà wa lówùrọ̀ yìí, Olúwa máa dáríjì. Àbéèrè fún agbára èyí tá ó fi rin ìrìn àjò ọ̀sẹ̀ yìí láìsí ìpalára, pàápàá ìrìn àjò ọjọ́ òní. Olúwa yọ̀ǹda rẹ̀. Bá a ti ń jáde lọ, Olúwa pa àlọ àti àbọ̀ wa mọ́. Ẹ̀yin ọmọ Ọlọ́run, Olúwa yóò pa wá mọ́. A ó jáde ní àlàáfíà, a ó wọlé ní àlàáfíà. Kò ní sí ìdààmú, kò ní sí wàhálà. Ààbò Ọlọ́run yóò dájú. Mo wá gbàdúrà ìgbéga, sísọni di ọlọ́rọ̀. Bíbélì sọ pé ọwọ́ òun ló wà, ọwọ́ Olúwa ni. Tó bá rí bẹ́ẹ̀, Olúwa dìde nínú àánú rẹ̀, ó yá gbé wa ga. Olúwa sọ wá di ọlọ́rọ̀, Olúwa sọ wá dẹni ìbùkún. Ọlọ́run, ìwọ nìkan ni alágbára, ìwọ nìkan ni Kristi. Kò sí ẹlòmíràn bí kò ṣe ìwọ. Àwa sáàdì ọ́ lówùrọ̀ yìí, Olúwa. A fẹ́ ìgbéga lórí iṣẹ́ wa, a fẹ́ ìgbéga lórí okòwò wa, a fẹ́ ìgbéga nínú ayé àwọn ọmọ wa, a fẹ́ ìgbéga nínú ìdílé wa. Ọlọ́run májẹ̀mú, ó yá gbé wa ga. Olúwa má rẹ̀ wá sílẹ̀. Bàbá mímọ́ má kọ̀ wọ́ sílẹ̀. Olúwa máa jẹ́ èmi ni lórí wa o. Má dojú àdúrà tiwa. Bá a ti ń pè, Olúwa máa dá wa lóhùn. Ọlọ́run, ó yá gbé wa ga. A mọ̀ pé ó jẹ́ kó yan wa kéré. A mọ̀ pé ó jẹ́ fọ̀rọ̀ ayé wa ṣàwàdà. Bó ti ń ṣe fún wa lánàá, bẹ́ẹ̀ ló ń ṣe lónìí. Àwa náà sì mú ọpẹ́ wá. Olúwa, ohun tí a béèrè lówùrọ̀ yìí ni a fẹ́ kó gbé wa ga. Olúwa, ó yá gbé wa ga. Nítorí Bíbélì wí pé kí a máa kó gbogbo àníyàn wa síwájú ìwọ Ọlọ́run, nítorí ìwọ ló ń ṣe ìtọ́jú wa. Ó dá wa lójú, ó sì hàn gbagba pé ìwọ lolùtọ́jú wa. Olúwa, ó yá ìgbéga la fẹ́ nínú ayé mi, nínú ayé àwọn àyànfẹ́ tá a jùmọ̀ gbàdúrà lówùrọ̀ yìí. Olúwa gbé wa ga. Àdúrà ìṣẹ́jú 5 ti òwúrọ̀ yìí, mo sọ sí ayé rẹ, kò ní lọ lásán. Ohun tá a fẹ́ kó Olúwa ó ṣe, Olúwa yóò ṣe fún wa. Ẹ̀mọ́ yóò dá wa lóhùn. Bó o ti ń jáde lọ o, kò ní sí ìdààmú lọ́nà rẹ, kò ní sí ìdágìrì. Àsúre fún gbogbo aboyún ayé, ẹ lọ bítíbitì re. Ẹ̀yin àgàn ẹ tọwọ́ àlàbòsùn, gbogbo ẹni tó wà nínú ìdè àìsàn, ó yá igba ìgbédìde. Àdúrà ìṣẹ́jú 5 ti òwúrọ̀ yìí, ó yá kó ṣiṣẹ́ fún ayé wa. Àánú Ọlọ́run ká bá a pàdé, ká rójú èrè Ọlọ́run, bẹ́ẹ̀ ni ká rí ti ènìyàn. Bó o ti ń jáde lọ, kò ní sí ìpalára o. Ó máa jáde láyọ̀, wàá sì padà wọlé ní àlàáfíà. Ogun ayé ò ní borí rẹ o. Ọwọ́ ìkà ò ní tẹ̀ ọ́, ìkà ò ní rọ́wọ́ tú ọ, ìbànújẹ́ ò ní kàn ọ́. Bó o ti ń jáde lówùrọ̀ yìí, ààbò Ọlọ́run yóò wà lórí rẹ. Àlàáfíà pípé Olódùmarè yóò wọnú ayé rẹ. Ibi gbogbo tó bá mú ẹsẹ̀ sí, Olúwa yóò gba ibẹ̀ fún ọ. Gbọ́ Bíbélì ti wí, ó ní mo júbà onírẹ̀lẹ̀, mo sì kọjú ìjà sí agbéraga. Lórúkọ Jésù, ẹ̀mí ìgbéraga kò ní bàlẹ̀ ayé rẹ. Ẹ̀mí mọ́ yóò gbé ọ ga lákòókò tí ó yẹ. Lórúkọ Jésù, ó máa rí ìrànlọ́wọ́ gbà. Àwọn ènìyàn tuntun
èyí tí mú káyé yìí ó tẹ̀síwájú, wọn ó bá ọ pàdé, ọ̀nà yóò sì là fún ọ. Ògo ni fún orúkọ Olúwa. Ẹ lọ ní àlàáfíà kí ẹ sì padà wọlé ní àlàáfíà ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín, àmín, àmín ní orúkọ Jésù. Ẹ ní ojú ọjọ́ rere o. Àlàáfíà fún yín. Ẹ̀yin ọmọ Ọlọ́run, a rọ̀ yín láti subscribe sórí YouTube channel wa. Ẹ tẹ Evangelist Bọ́lá Oyètókí. Tẹ́ ẹ bá ti ń tẹ subscribe, ayọ̀ ni fún ọ tó bá ti ń gba gbàdúrà tó wà níbẹ̀, ó sì rí àánú gbà. Àlàáfíà Ọlọ́run kó jẹ́ ìpín yín, kí ẹ ní ìgbéga àtòkè wá ní orúkọ Jésù Kristi agbára wa. Àmín. Orí ọ̀fẹ́ Kristi kó máa bá yín gbé, àánú rẹ̀ kó wà pẹ̀lú yín látòní lọ àti títí láéláé. Àmín, àmín, àmín ní orúkọ Jésù. Àdúrà ojoojúmọ́, a ó tún pàdé ní ayọ̀ àti àlàáfíà ní aago 6 ní òwúrọ̀ ọ̀la fún ìṣẹ́jú 5. Ayọ̀ ni fún ọ.